Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣe orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣe ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn Adeboye kọ. Ní ọjọ́bọ̀ ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣe tòní ni bàbá rẹ nínú ẹ̀mí. Àkọ́sórí wa tarí nínú ìwé Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 15. Èyí tó kà báyìí wípé nítorí bí ẹ̀yin tilẹ̀ ní ẹgbàárùn olùkọ́ni nínú Kristi, ṣùgbọ́n ẹ̀yin kò ní bàbá púpọ̀, nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìyìn rere bí yín. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì í mú ọ̀rọ̀ bàbá wọn nínú ẹ̀mí ní òkúnkúndùn. Àwọn kan wí pé àwọn ní bàbá púpọ̀. Ọmọ àlè ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀, nítorí kò sí ẹ̀dá alààyè kan tó lè ní ju bàbá kan lọ. Ojúṣe bàbá rẹ nínú ẹ̀mí nínú ayé rẹ ṣe pàtàkì gidi. Bí ó tilẹ̀ jẹ́ pé Èlíjà wí pé Èlíṣà ọmọ rẹ̀ nínú ẹ̀mí ti béèrè fún ohun tó le, ó mú Ọlọ́run farajìn láti fún un ní ìlọ́po méjì ẹ̀mí rẹ̀. Èyí ta lè rí nínú àwọn Ọba kejì orí 2 ẹsẹ̀ 9 dé 15. Ìyẹn jẹ́ àpẹẹrẹ gidi nípa ojúṣe bàbá nínú ẹ̀mí lè ṣe nínú ayé ọmọ. Tí o bá wí pé o ní bàbá nínú ẹ̀mí, o gbọ́dọ̀ ṣe àwọn nǹkan láti fi hàn. Tí o bá ṣe àìgbọràn sí bàbá rẹ nínú ẹ̀mí, o kì í ṣe ọmọ rẹ̀ tòótọ́, o kò sì lè rí ohun tí o lérò láti gbà lọ́wọ́ rẹ̀. Bákan náà, ọmọ tí ó ti dàgbà máa ń tọ́jú àwọn òbí rẹ̀. Tí o kò bá gbin ohunkóhun yálà nípa iṣẹ́ ṣíṣe tàbí fífúnni ní nǹkan sínú ayé bàbá rẹ nínú ẹ̀mí, Ọlọ́run ò ní fọwọ́ sí irú ìbáṣepọ̀ bẹ́ẹ̀. Àwọn Ọba kejì orí 3 ẹsẹ̀ 11 wípé Èlíṣà dá owó sí ọwọ́ Èlíjà. Èyí ni ó jẹ́ kí ìbáṣepọ̀ bàbá sí ọmọ tí ó wà láàrin wọn ṣe gbòógì, tí ó sì mú kí Èlíṣà yẹ láti ní ìlọ́po méjì ẹ̀mí bàbá rẹ̀. Ní àṣálẹ́ kan, nígbà tí mò ń gbàdúrà orí ìrìn mi, olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Àwọn ènìyàn kan wá bá mi, wọ́n sì ní kí n gbàdúrà fún wọn kí wọ́n má bàa yọ àdúrà mi lẹ́nu. Mo kàn sọ fún wọn, Ọlọ́run bùkún yín. Bí mo ṣe tẹ̀síwájú, ọmọkùnrin kan tí ó ń wa ọkọ̀ kọjá lára mi, ó sì dúró. Ó mú owó kékeré tí ó ní nínú ọkọ̀ rẹ̀, ó sá wá bá mi, ó sì fún mi. Ní àsìkò yẹn, nígbà tí mo wí pé Ọlọ́run bùkún ọ, ó wá láti inú ọkàn mi. Owó náà ò pọ̀, ṣùgbọ́n ó fi hàn pé bàbá rẹ̀ ni mo jẹ́ ní tòótọ́, ó sì lè fún mi ní nǹkan. Nígbà tí Ísákì wí fún Ísọ̀ kí ó ṣe oúnjẹ fún òun, kì í ṣe torí pé ebi ń pa á tàbí kò ní owó láti fún ara rẹ̀ ní oúnjẹ. Ó sọ fún ọmọkùnrin náà, tọ́jú mi kí n lè bùkún ọ láti inú ọkàn mi. Àwọn ìbùkún wà tí yóò wá láti inú ọkàn bàbá rẹ̀. Irú àwọn ìbùkún bẹ́ẹ̀ kò ṣeé yí padà láéláé, gẹ́gẹ́ bí a ti rí nínú Jẹ́nẹ́sísì orí 17 ẹsẹ̀ 23 dé 37. Ṣe ohun tí ó yẹ kí bàbá rẹ lè bùkún ọ láti inú ọkàn rẹ̀ wá. Kódà tí ohun tí o bá béèrè bá ju agbára rẹ̀ lọ, yóò mú kí Ọlọ́run farajìn láti fi fún ọ. Ka àwọn Ọba kìíní orí 19 ẹsẹ̀ 19 dé 21. Bíbélì ní ọdún kan. Ìwé Máàkù orí 12 dé 13. Kókó ìṣe. Ṣe ohun tí ó jọjú fún bàbá tàbí ìyá rẹ nínú ẹ̀mí láti fi tọ́jú wọn. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣe orí ìrìn tí òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣe orí ìrìn lórí ayélujára, yálà WhatsApp ni
tàbí lórí àwọn ìkànnì ayélujára mìíràn. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 0806405 kí ẹnìkan kó ké hallelujah.